ẹlẹ́dàá òpó máa jà o ajá alẹ́ kókó ẹlẹ́dàá òpó máa jà o òpó tí ò lọ́kọ láyé tó ní ìkọ́ṣe ẹlẹ́dàá òpó máa jà o sinimá titun ẹlẹ́dàá òpó àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. àwòtúnwò ní sinimá titun ẹlẹ́dàá òpó lóòótọ́ mo gbà ẹlẹ́dàá òpó sinimá tó gbé ọkàn sókè rọ́rọ́ kó dá jìnnìjìnnì bọ́lẹ̀ yàtọ̀ ẹlẹ́dàá òpó ń bínú ẹlẹ́dàá òpó ń jà bí ìjì ó dàgẹ́ kú ẹjọ́ ó ṣòro bí àgbọn tẹ́lọ́dẹ́ tánú forí jalè àgbọn tó kán rọrọ nírú ìyáda táwọn tó bí nínú bí wọ́n ṣe ń yọ àdá ni wọ́n ń yọ ọ̀bọ̀n síra wọn sinimá titun ẹlẹ́dàá òpó kọjá àfẹnurọ. kí ló ṣe ń ṣẹ́nu lé kí láǹfààní ẹ̀gọ́nu lè tó jókòó sí tó kàn jáwọ́ kan tọ́ra. orí ẹ̀ dàrú mo ní sórí ẹ̀ dàrú ìgbà tí mo bí ẹ̀ ń sìn pé ìyàwó mi ń kọ́ kí ló sọ o ti kẹ́rù jáde so ìwọ ló wà níjẹ́. Pásítọ̀ Sadéwálé Alonga tí gbogbo èèyàn máa ṣe ọmọ lọ́jọ́ Olódùmarè yóò máa fa ambassador sọ̀rọ̀sọ̀rọ̀ tó gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ jùlọ lókè òkun best international broadcasters in diaspora ló produce ẹ̀ Wálẹ́rà Sákì ló direct ẹ̀ starring Múyìwá Adémọ́lá authentic Bónkẹ́ Odùsànyà Pásítọ̀ Sadéwálé Alonga Ayọ̀mọ́gájì Yẹtúndé Ògúnṣọlá Tamilọ́rẹ́ Òjó Martins Maruf Ọláyíwọlá Jàmbádùn Charity Adéníyì Dàdá Ọlásùnkànmí Bíọ́lá Fowóṣẹ́rẹ́ Rafiu Wasiu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ẹlẹ́dàá òpó subtitled in English ó ń bọ̀ lọ́nà dẹ́dẹ́ ni ó